Assalamu alaikum, jọ̀mọ́ yàlí muslimina wàlí muslimat. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ìsìláàmù lọ́kùnrin lóbìnrin. Mo ní kí n kí yín kú dédé àsìkò tá a wà yìí. Ọlọ́run jẹ́ kẹ́mi wa kó rẹ́yìn oṣù yìí. Ẹ̀yin èèyàn mi, mo tún ní kí n rán yín létí lẹ́ẹ̀kan sí nípa Gheebat, ọ̀rọ̀ ẹ̀yìn. Àṣé ọ̀rọ̀ ẹ̀yìn yìí ẹ̀ṣẹ̀ tó lágbára gidi ni. Ẹ wò tán tí mo mú wá fún yín kékeré yìí tí mo ní kí n fi rán yín létí nínú àdíìtì náà. Àwọn obìnrin méjì kan ni Ànábì Muhammad sallallahu alaihi wasallam gbọ́ wípé wọ́n ń ṣe àárẹ̀ nínú ààwẹ̀. Wọ́n ní kí wọ́n já ààwẹ̀ wọn. Àwọn obìnrin méjèèjì dẹ̀ yarí pé àwọn ò tilẹ̀ ní já ààwẹ̀ wọn. Ànábì Muhammad sallallahu alaihi wasallam bá ní kí wọ́n mú kọ́ọ̀pù yìí lọ bá àwọn méjèèjì wípé kí wọ́n pọ̀ ohun tó ń jẹ kán pọ̀ sínú ẹ̀. Bẹ́ẹ̀ nìkan bá pọ̀ ẹ̀jẹ̀ rẹpẹtẹ àti ara èèyàn. Wọ́n bá tún gbé fún kejì, nìyẹn náà bá tún pọ̀ lókun. Ìyẹn ni wípé wọ́n ti já ààwẹ̀ wọn pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀yìn o, pẹ̀lú ọ̀rọ̀ sísọ. Ọlọ́run kó ṣàánú wa pẹ̀lú gbogbo wa tá à ń sọ̀rọ̀ ẹ̀yìn. Bá a ṣe ní sọ̀rọ̀ ẹ̀yìn ni kọ́lọ́run kó ṣọ̀nù ẹ̀ fún wa, torí ọ̀rọ̀ ẹ̀yìn ó ń ba Ramadan jẹ́ púpọ̀. Ìyá lágbájá dẹ̀ ṣe báyìí fún mi, ọmọ ìyá àbúrò mi títà gbèdú sọ fún mi, aráalé òun ló ń lọ lọ́ọ̀kan yìí, gbogbo ẹ̀ ń bá àwẹ̀ jẹ́ ó, ẹ ti jẹ́ onítọ̀hún nìyẹn. Kì í ṣe àwẹ̀ nìkan ni Gheebat bàjẹ́ o. Gheebat ó jẹ́ nǹkan tí Ọlọ́run bínú sí rẹpẹtẹ, gbogbo nǹkan ló bàjẹ́, kódà ó bàjẹ́ ju ṣìnà lọ. Ibi tí Gheebat yìí lè dé, àtẹni tó gbọ́, àtẹni tó ń sọ, àtẹni tó tún ń bá wọn gbé kiri, gbogbo wọn kàtígórì kan náà wà, inú ọkọ̀ kan náà wà, ẹ̀ṣẹ̀ kan náà ni wọ́n jọ ní. Ọlọ́run kó ṣàánú wa. Àwọn èèyàn á máa ní alájà Kàfáyé ò pa wọn mọ́. Ìyìn lè pè yín, ìdí tí ń ṣì lè pè yín náà lélẹ̀, kò sí bí ń ṣe lè pè yín tá à ní sọ̀rọ̀ lọ́rọ̀. Ìyìn lè pè yín o. Àti àwọn tó tún máa ń kẹ́tí, wọ́n ń sọ̀rọ̀ nílé kejì, ẹ jẹ́ ń kẹ́tí bóyá mo lè gbọ́. Lágbájá àti tàmẹ̀dù ń sọ̀rọ̀, ìwọ náà tún kẹ́tí, o ò bọ́nu Gheebat yìí o. Ìkan náà ni àtẹni tó sọ, àtẹni tó gbọ́, àtẹni tó jí gbọ́. A'udzubillahi minash shaitani rajim. Ọlọ́run kó ṣàánú wa o, kó ṣàforíjì fún wa o, má jẹ́ kẹ́jọ́ ẹlẹ́jọ́ kó bá wa o. Àmín o. Kì í ṣe námímà, ìbàjẹ́ ènìyàn nìkan ni ọ̀rọ̀ ẹ̀yìn o. Gbogbo nǹkan tá a bá sọ ní kékeré ní ṣókí nípa èèyàn nígbà tí onítọ̀hún ò bá ti sí níbẹ̀, ó dùn mọ́ nínú tàbí kò dùn mọ́ nínú, ọ̀rọ̀ ẹ̀yìn ni o. Yàtọ̀ sí pé ká lọ bá onítọ̀hún ká dẹ̀ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ̀. Lágbájá ṣàánú mi o, gbogbo ohun tí mo sọ ní dáadáa àti ní àìdáa lẹ́yìn ẹ̀, ṣàánú mi, kó ṣàforíjì fún mi. Ọlọ́run kó ṣàánú wa, kó ṣàforíjì fún wa o. Bá a ṣe ní ṣerú eléyìí mọ́, kọ́lọ́run kó túbọ̀ fi yé wa o. Wabillahi tawfiki, alhamdulillahi rabbil alamin.